ó bá àánú Ọlọ́run pàdé. àmín. Gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ Olúwatósìn ọ̀rẹ́ ọwọ́ Ọlọ́run mi tó ń lọ ọtí máa ń lọ interview tí wọn ò mú yàn lélẹ̀ tó ń lọ yìí. ó rí mú lágbára Ọlọ́run bó bá jẹ́ èèyàn kan ṣoṣo náà fẹ́ fún ìwọ ní ọ̀jẹ̀ bó bá jẹ́ àwọn méjì náà fẹ́ fún ìwọ lẹ́ni àkọ́kọ́ tí wọ́n fún ó ra àánú gbà ó ra àánú gbà Ọlọ́run ó wọ ọlá lílọ sórí òkè mi lọ́sàn-án láàárọ̀ lóru nítorí títí ẹ yóò jọ ra àánú gbà ó bójú rere Ọlọ́run pàdé níbẹ̀ àti pé omi àdúrà tí mo gbé wá látòrí òkè ṣó o ti lò bí mo ti ní òun. mo ti gbé mo ti mú mo ti fi wẹ̀. yóò dáa fún ọ mo fọlọ́wọ́n bá sìn ọ́ mo fọlọ́wọ́n sìn ọkàn mi. ẹ ṣe ń gan ni mà ẹ ń sáà má káàárẹ̀ ọkàn èmi lọ sinmi èmi lọ sí interview ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ kí Ọlọ́run jẹ́ ká mú mi kí nǹkan tún lè yàtọ̀. lágbára Ọlọ́run mú mu ọ ó fojú rere àtànú Ọlọ́run pàdé. èmi náà wọ́n mọ gbàdúrà ní títí tó fi dé ṣe ọkọ mi. ẹ pẹ̀lẹ́. ó ra àánú gbà o. àmín o. ẹlẹ́dàá mi dákun máa ń sìn ọ́ ó fojú rere àtànú rẹ pàdé Ọlọ́run lórí òkè mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lórí Ọlọ́run tó sìn. ó sọ rẹ̀ darúgbó ọ̀sán gangan nítorí ọmọ ẹyọ kan bàbá wọ délé wọn ò ní sòòrù ni orí òkè ni ó sì ti sùúrù ìwọ ọmọbìnrin yìí má parẹ́ ẹ̀ dànù. kí ni mo fẹ́ ṣe torí ọmọ náà ni. lórí ọmọ ẹyọ kan sọ ara ẹ wo ló ti gbó yìí o ti gbó o sọ lè sọ pé mi àti secondary school àjọ jáde secondary school ni wọn kálukú tó wá institution lọ. Ọlọ́run gbàdúrà mi jọ kan àdúrà ní gbà agbára kọ rẹ mi. àdúrà ní náà la ṣe ń wọ délé tá a bọ. Ọlọ́run rọrùn kò le tó báyìí ṣe sùúrù. Ọlọ́run gbàdúrà mi jọ kan bó o ní ṣe ń gbúrò ọmọ mi. mo ń gbúrò o náà lè pè yìí o. kò dún ni. ìgbà àṣálẹ̀gbẹ̀ máa fi sí ó ti vibrate mọ́ mi lọ́wọ́ ẹ ló ọkọ mi bó o ní kújọ́ mẹ́ta mo ti rí èmi náà sọ pé máa pè ọ́ mo 500,000 ni mo rí tó ṣe kí ló kí fi bọ́ ra 200 náà mo sọ pé mo ní di ọ̀dà òṣì ọkọ mi ó sórí ire wo inú òní tó wù rẹ òní dààmú ọ̀rẹ́ mi tó dákun máa pẹ́ padà ìyá tó sìn ibi wọn ni dúró dè mí. Baba. Àbùjọ mẹ́ta. Àmọ̀kúlù àbùkù. Ẹ̀yin la rí wẹ́rẹ́ yìí. Èmi ni. Dúró ṣé bí ó sì máa bá lọ náà rè nítorí pé o ti kàwé. Kò dáa. Ó yẹ kó dúró ní àwọn sẹ́tọ̀ Ọlọ́run wá kiri gan nísìn kí ni bó ni. Mo ti gbìyànjú mo lọ sí ọ̀pọ̀lọpọ̀ interview tèkó ni tàbújá ni ti Ìbàdàn ni ti Kwara ni ti Ìlọrin ni tòǹdó ni ti gbogbo àwọn ìlú káàkiri tó ló kọ àti àṣekùkù so wọ́n dẹ̀ ní pé ká máa expect message. Very soon message bẹ́ẹ̀ni message ìlòdóde ọlọ́mọdé ayé rẹ̀ ọ̀tá ọlọ́run bá ń gbọ́ sórí ẹni tí lóun fẹ́ sẹ́ndì message ọ àti wọ́n tó lóun retí message oyin rò pò rí yín pé nítorí sọ máa gbọ́ nítorí sọ bẹ́ẹ̀ ni pé ọmọ kò tí ń dàgbà ní ìsìn kò yọ ni iṣẹ́ pọ̀ tó yẹ kó o ṣe sórí téèyàn bá ti kàwé so ti yọ téèyàn bá ti tèrè iṣẹ́ ìtí má dùn mí fẹ́yìn ọmọ Nàìjíríà tẹ́ ẹjọ́ tó ọ̀sìn náà tẹ́ bá ti kàwé ní ìsìn tààkẹ́ àmì graduate àmì university BSc àmì HND ọ̀dà lèyàn jẹ ni ní ìsìn o ti nínú gbẹ o ti nínú nígbà bá ní ìsìn nínú tiẹ̀ náà máa funfun bíi tiẹ̀ ní ìsìn tí o gborí òfunfun tó bá wà fọmọ lóyún ní ìsìn kí láwọn àmà pé àmà pé àṣegàdé iṣẹ́ pọ̀ǹtà let me tell you wo mi ó sì ṣe ọwọ́ ọ lọ kọsẹ̀ tó bá wà mọ̀ pé ó lè kọsẹ̀ àwọn sẹ́kàn wà tí ń jáwó ní ìsìn wo sọ́kàwé tó bá mọ̀ sọ́kàwé gbé ọlọ́run ṣe wo sáìsì ẹ̀ ọ mọ̀ sọ́kàwé gbé tó bá lè gbé sọ́kàwé àwọn sọ́kàwé kan tó wà ní ìsìn ríǹgì wọn máa lò ọ máa mú kànga tó bá ti lè gbé bíi àmọ́ mẹ́ta báyìí àdúró owó tó rí èyí ò nìkan wá tún kọ́ díẹ̀ tó wá sọ fún ọ tó bá lè tò lọ́dọ̀ àwọn obìnrin sókè àwọn bíríkìlà tí wọ́n máa ká àwọn obìnrin sókè lọ
Ọlọ́run bá ń gbọ́ tó o bá lọ dẹ́kìn báyìí wàláhì 3,000 máa ń fún ẹ lójúmọ́ tó o bá lọ sí dẹ́kìn ọmọ ìgbà tó 5,000. bàbá ẹni sùúrù ṣé gbogbo àwọn ṣètẹ wá kàlẹ́ yìí ṣé ló yẹ kí n tó kàwé kàlù kálípà mi àṣẹ graduate àṣẹ BSc ọ̀dà. wo mi ẹ̀rí ẹ̀ pa mi tájẹ́tì ni ọmọ sọ iye tó o lè fi máa jáwó nù fọ̀rọ̀ sabulẹ̀ ọ̀rọ̀ sabuké náà ni máa jẹ́ kẹ́ ẹ máa lọ ṣèṣe kùsè létà ìgbà mi ìyá máa jẹ yín ẹ máa retí mẹ́sẹ̀gì wo tọrọ tí máa sọ fún ọ ni advice tèmi yóò fún ọ nù. máa ṣe gbẹgbẹ ọwọ́ àrètí mẹ́sẹ̀gì yàtọ̀ àtẹ̀ntò sí mẹ́sẹ̀gì àtẹ̀ntò sí mẹ́sẹ̀gì your head is not correct. That's the thing. Baba. John. Baba. John. Baba. John. náà bàbá yìí wọ́n máa pé mo kà wọ́n tún wá ń filọ̀ kú lọ́dọ̀ mi ládùúgbò bí àti mo lọ sùn. Ọlọ́run ló jẹ́ Maybe we to send message now. Maybe we to send message now. That's joy. Olúwa tó sí. Yes, ma. Ta ló mú gàrí tí ń bẹ ń bì? Ẹ dákun má bínú. Ìgbà tí mo wọlé, mo wá ogun tí màá jẹ káàkiri inú ilé tí mi rí. Mo rí gàrí lórí tébù. Mo ṣe dà sómi. Wọ́n á ní kí n mú díẹ̀. Kí n má bàa yín mi lọ́rùn. Ṣé wàá yẹ kó rí bẹ́ẹ̀? Ìwọ náà mọ̀ pé mo ti ń gbàwẹ̀ látàárọ̀. Mo bá gàrí kékeré tó ṣẹ́kù nílé tí mo sọ pé màá fi bírèkì. Olótún wá dé ò tiẹ̀ wá bá mi ṣẹ́kù díẹ̀ kémi náà lè rí nǹkan fi rónú. Ògbóró, mo mọ̀ pé bó pẹ́ bóyá akọ́lòlò rẹ̀ ó padà pé bàbá. Torí lè kéré nínú tó yẹ kémi àti ẹ̀ ó máa pín mu. Ọmọ ìgbà fọlọ́. Omi dọ́ọ̀rẹ́ o. Tósìn. Yes, sir. Tósìn. Yes, sir. Tósìn. Yes, sir. Ẹ̀mí ló mú pè ọ́. Ẹ̀mẹ́ta. Sórí ìyá rẹ ló mẹ́jọ rẹ wá bá mi wọ́n ní kí n bọ́ ọ sọ̀rọ̀. Ṣé o sì rí àbọ̀rọ̀ báyìí la aṣọ fọmọlúàbí bó bá dénú rẹ̀ yóò dòdìdí má bá wọn kanjú o má kanjú o sórí kò sí mọ́ sí mi gbìyànjú sórí tó o bá ti sí mi gbìyànjú èyí ní gbìyànjú lọ́lọ́run wà o sórí ilé ayé tá a wà yìí èyí ó mọ̀ ṣe àwọn nǹkan kankan kó tó bọ́ síbi nǹkan kan ní ìgbésẹ̀ láyé o ilé ayé tó ń wò yìí ò ṣe é kájú ṣe o sórí ẹni tó bá fi wàdùwàdù tó bá fi gba kọ́kọ́rọ́ ọ̀la ilẹ̀kùn ìbànújẹ́ ní èfi sí o. wọ́n béèrè lọ́wọ́ wọn pé kí lójú wọn rí ká tó débi tí wọ́n lọ. èèyàn kì í ṣàdédé bá rẹ̀ nípò ọ̀la o ó ṣiṣẹ́ fún ni o. òwe Yorùbá kan ló sọ pé ohun tá a bá jìyà fún kì í pẹ́ lọ́wọ́ ẹni ohun tá a bá fara ṣiṣẹ́ fún báyìí onímọ̀ tọ́jọ́ o. sọ̀rọ̀ mi yọ ó rí pé bẹ́ẹ̀ bá fẹ́ gun àkàbà láyé o ò lè gàkàbà méjì pọ̀ ó gun ayọ̀ kan nígbà tó bá gẹyọ kan tán ó tún gùn kejì àkàbà ò ṣe é kájú gun o. sórí gbogbo èèyàn kéèyàn láyé yìí tó bá lọ fi ìkánjú tó fi gba kọ́kọ́rọ́ ọ̀la ilẹ̀kùn bànújẹ́ ní òfìsí o tí ó ń gbádùn mi ilẹ̀kùn bànújẹ́ ní òfìsí o mọ́ bá wọn kánjú o mọ́ bá wọn kánjú o sọ̀rọ̀ mi yí ọ sórí bọ́ọ̀ bá ti kánjú tó sì ń gbìyànjú mo sì mọ̀ pé onígbìyànjú ọmọ ni ẹ̀yin onígbìyànjú sí lọ́lọ́run wà sórí tó bá ti dúró nígbà tó bẹ ṣẹ́jú pẹ́ báyìí ìwọ náà dolówó tabuà nù. Pẹ̀lú ìmọ̀ràn tẹ fún mi ó jẹ́ pé inú mi dùn kọ́kàn mi tún yọ pé kí n má jò sú mi kí n má jò rẹ̀ mi kí n má káàárẹ̀ ọkàn kí n má tẹ̀síwájú pé apẹ́ kó tó jẹ mi kò ní jẹ bàjẹ́. má jò sú ọ sórí kè sú mi kè rẹ́ mi àwọn onímọ̀ bá wọn ṣe ọdẹ erin o sórí ó sú mi ó rẹ́ mi mo ì bá wọn ṣe ọdẹ erin o tí ó sì mọ̀ pé erin àjànàkú ni ẹni tí ó pa erin gan-an ó gan fúnra rẹ̀ gẹ́ ṣéyàn kéke yóò dáa fún ọ. ó ṣe yìí mo ti ní kí ìyá ìbànbọ̀ dáná lẹ̀ wọlé lọ kó rí búkè kó o ṣiṣẹ́ ìyanu lè ṣiṣẹ́ ìyanu nulẹ̀ lọ́kàrẹ̀. Màmá
mọ̀ pé wá síbí báyìí torí mi fẹ́ kí mọ̀ sí mi fẹ́ kán gbọ́ ọ̀kan tí mo fẹ́ báyìí sọ. Ṣó ti yẹ sórí ọlọ́run ṣògo tá à ń retí látọjọ́ ẹ̀ tá à ń retí ó ti dé o. Ibo lọ́nà ọlọ́run ṣògo ń gbàdé kò yé mi. Ó láwọn guys àwọn yahoo guys kan tó wà ń bẹ̀ yẹn mo ti bá kan nu wọn sọ̀rọ̀ wọ́n ti láwọn máa fún ẹ ní update lálẹ́ yìí tó bá dẹ̀ ti di lọ́la tó bá máa ṣiṣẹ́ pàpàpàpà sì wá cash out. Deborah ìwọ tó jọ mọ Dikin church tó ń sọ̀rọ̀ yahoo tó ti gbọ́ létí ọmọ onígbàgbọ́ òdodo tó ń gbọ́ wàásù tó ń gbọ́rọ̀ Ọlọ́run tó ń tẹ̀lé ìlànà Ọlọ́run. Ọmọ pásítọ̀ gan ṣe ìyàwó bíi tá a bá dé yìí jẹ́ kí n mú ẹ lọ síbẹ̀ kán fún ẹ ní latest update wàá gbowó wọ́n gbogbo eléyìí tó ṣe ó ti ń sú èmi o ó ti ń sú mi ṣọ́n pé mò ń sọ fún ẹ ó ti ń sú mi o. mo jù sú ọ sùúrù tó lọ́jọ́ ni ó fẹ́ tán ọgá fẹ́ yí padà náà. sùúrù tó lọ́jọ́ ìgbà ọlọ́jọ́ yẹn fẹ́ tó ó ti ń sú mi jẹ́ kí n mú ṣọmọ kan kò ní kó sọ fún àwọn mọ́mí àti dáàdì sórí pé mo mú ẹ wá síbí báyìí mi ìfẹ́ kán gbọ́kọ̀ tá à ń sọ ṣó ti yẹ jẹ́ ká máa lọ síbẹ̀ báyìí wọ́n máa fún ẹ ní update tó bá di lọ èmi náà fẹ́ lo bone straight mo fẹ́ di upgrade omi ìfẹ́ wà lójú kan bí eléyìí mọ́ o jẹ́ ká wo jẹ́ ká lọ. Deborah ayin tó fẹ́ máa fà lẹ́sẹ̀ yìí ìgbẹ́yìn ọmọ ojú tó ń wo iye máa bá tiẹ̀ lọ gbà mí. Deborah. Báwo ni wàá fẹ́ sọ̀rọ̀ ayé mi báyìí? Mo wá ṣe lọ sí Lagos State, mo wá ṣe lọ sí Ìbàdàn, mo wá ṣe lọ sí Kwara State tó jẹ́ pé Ìlọrin iṣẹ́ olè má sí ń bẹ̀. Mo tún ti gbìyànjú mo ti lọ sí Àbújá. Báwo sì fẹ́ ṣe báyìí? Tètè mo máa ń kọ mí lómi ní pé ìyá mi tó ń gbààwẹ̀ tó ń gbàdúrà báwo làwẹ̀ àtàdúrà àwọn tó ń gbà tí ò ní já sásán. Ọlọ́run máa láàyè jẹ́ kó orúkọ mi rò mí o Olúwa tó sì ní sọ mí jẹ́ kí tí Olúwa tó sì ní jẹ́ kọ́lọ́run tó sì máa yé mi. ẹ kú ọjà ẹ pẹ̀lẹ́ mà. Àwọn nǹkan tẹ́ kó síbí yìí mo rí pé kí n tiẹ̀ rà kí n fi ronú so tó bá dọ̀tún la máa fún lówó ẹ̀. Kí lẹ sọ yìí? Tó bá dọ̀tún la ọ̀tún la. Mi ń tarú ẹ èmi ń tajà wín. máa fún lówó lọ́tún. ìlú lé láyé ibi tá a wà yìí mọ iye tó ń tà nísìn wàásù là ń jẹ lórí ẹ wàásù gbẹ̀yìn wá nísìn kékin tà fún yín kẹ́dọ̀ mi náà náà kí n tà fún yín owó mi fẹ́ kó lọ jà fúnra mi ò tarú ẹ mi ń tajà wín. Èmi ò mi ń tarú ẹ ara ò lóyún ojú òsì ẹ̀ tì yín láàárọ̀ kùtù yìí ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ ń bọ̀ ní kí wá tajà wín fún yín èmi ò lè tajú ẹ̀ fún yín o. àìrọ̀ mi ì lè tarú ẹ̀ kẹ́wọ́ ẹ̀ ṣe rẹ̀ gbogbo ẹ̀ ṣe ẹ̀ fẹ́ sọ mí do ní gbèsè mi ì lè tarú ẹ̀ àní mi ì lè ta mi ò lè ta ẹ pọ̀ wájú mi ẹ pẹ́ sẹlẹ̀ fújà lọ́jàre kí máa tajà wín láàárọ̀ kùtùkùtù. sórí nígà wà lápẹ̀ wá síbí báyìí ó ti yẹ iṣẹ́ táwa ṣe àfẹ́ kí everybody mú ọ̀nà lé ó ti yẹ la ní pé kó máa bọ̀ wá bí báyìí iṣẹ́ wa ó wà lẹ́jìtì kò sí pé ìjọba máa wá ẹ kiri àbí anything ó ti yẹ iṣẹ́ ìyọ̀nà wa rẹ̀ ni ó pure ọ̀rẹ́ mi pure game. ọmọ ìṣẹ̀lẹ̀ wàhálà àgùnjìnà jẹ́ kí n mi débẹ̀ ṣúra wàá tó ọmọ yìí ìyàwó bọ̀. I swear. every day làwọn dáhùn cash out à ń gbowó. steady one steady. ayé bó ṣe wà yìí pé ìyá ń já ẹ kẹ̀ṣẹ́ èdè bó láti ti já wa tán bí bó ṣe wà ó wà ọ́ngì gan ó ti yẹ àwọn tí wọ́n gbà ṣe ọkọ̀ táwọn wà àfẹ́ gbẹ débẹ̀ wọ́n ṣe kí ni kó náà máa cash out kó máa cash out kó dẹ̀ máa gbowó ṣápálì ó ti yẹ àbí ṣé bó ṣe wà yìí tẹ́ lọ́rùn ni. gbogbo ń tẹ́ fi lọ mí yẹn ẹ̀yìn etí mi ló gbà lọ́kọ̀ wọnú etí mi lọ yàwó kí ni. ẹni sùúrù èmi kú sínú ìyá bíi tí kò ẹ wo bí gbogbo yẹn tẹ̀ ń sọ yẹn mọ̀ pé nǹkan tó yẹ pé tíjọba bá gba yín mú wọ́n á sọ yín sí gẹ́gẹ́ máa ń jẹ́ ẹ pẹ́ ń kirikiri kọjá là. wo ó dà pé o ti sign contract pẹ̀lú ṣíàbì ìwà àti poverty ẹjọ wà 24/7. dego ẹ wo ẹ̀yin ni ẹ máa kó ṣàrà yín lọ. dego we dey do this abẹ́jà ẹ̀tọ́ pé kí wọ́n náà dúró lówó láyé ẹ̀ kó ra mọ́tò kó lẹ́bírìtì tí gbogbo èèyàn ní ó ṣe bí pé ìwọ nìkan ni ọmọ Jésù pẹ̀lẹ́ nígà.
tó sí. Ìwọ náà mọ̀ pé mo láìkẹ́. Ká pa tẹ̀gùn tí ká pa tẹ̀rẹ́ tí mo láìkẹ́ gan. Mo gbọ́. Ó ti sú mi o. I'm fed up. Kí ló dé? Ṣé bí àjọ wà tẹ́tẹ́lẹ̀ àjọ ń ṣe bó yẹ kó ṣe ṣe ni wọn ò sì jìnnà sí ọ mo múnú rẹ dùn gbogbo gbà kí ló wá ní tó lóṣù ọ ń bẹ. Wá ti gbà tá a ti jẹ́ ó bá bọ̀ ó máa da lẹ́ni ó máa da lọ́la ó máa da ní gbà ó ló fẹ́ da. Ẹ sùúrù kì í pọ̀ ju ó yẹ ká ní sùúrù ká lè débi tá à ń lọ mọ́ ń gbàgbọ́ ni wá sùúrù tó lọ́jọ́ ni. I can't continue this way ó ti sú mi. Ẹ sì bí ọmọ díkè ni ọ ó sì wá ń wà báyìí ìwọ ọmọ tó jẹ́ pé ọmọ ẹni tó jẹ́ pé bàbá rẹ̀ ó nípò ó níyẹ nínú ìjọ ni ọ ó sì wá ń jẹ́ pé ìwọ ló tó wá ń wà bẹ́ẹ̀ tẹ́pẹ́ àwọn ọmọ òde ní í ṣe bẹ́ẹ̀ kò ní dùn mí tẹ́pẹ́ wọn sọ ọmọ gbàgbọ́. Mo jẹ́ ọmọ díkìn o mo yìn jẹ́ ọmọ díkìn o mi ò ṣe mọ́ ó ti sú mi. Deborah mi ò ṣe mọ́ o. Deborah tó bá ti yẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ wá kúrò wájú lò mi ò ṣe mọ́ ó ti sú mi. Deborah. Ó bí ọmọ rẹ yìí dáadáa. Result tó máa ń gbé káàkiri tó sọ pé òun ò ríṣẹ́. So ó yẹ̀wò lọ́wọ́ ẹ̀ ṣé kìí ṣe fake. Fake result bíi ti bò. Mo jẹ́rìí Olúwa tó sìn mí. Kò jẹ́ dáṣọ orú ẹ̀ ṣòro. Fake result kọ́ ẹ̀ ṣé tíṣẹ́ tó ń wá tí ò tí ì rí mo gbàgbọ́ pé yóò rí lágbára Ọlọ́run. Bí nǹkan ṣe rí lórílẹ̀-èdè ni. Àwọn ọmọ sí yóò ṣe gbẹ̀rí jẹ́ o. Lóòótọ́ ni àmọ́ kì í ṣe bí Olúwa tó sìn tèmi. Mo jẹ́rìí rẹ̀. Ẹ̀dà kí ló dé tó jẹ́ kọ́mọ yìí tí ò jọ lọ kọ́ṣẹ́ wọ tó bá kọ́ṣẹ́ mọ́ ìwé tó kà èyí tó fi ń wáṣẹ́ tí ò ríṣẹ́ yìí tó bá ti kọ́ṣẹ́ ọwọ́ yóò mọ̀ rí èlò pápẹ́ èlò kéékèèké gan láti fi tọ́jú ẹ̀ ìwọ náà wà àwọn ọmọ tèmi wo àwọn ìwé tó tún gbé sí mi nídìí. Ọ̀rẹ́ mi gbogbo tí mo kó rí tọmọ rẹ ṣe fún gbogbo ẹ̀ lóhùn mi ó sì mọ̀ pé bọ́lọ́run bá ti ń bẹ Olúwa tó sìn tèmi náà ó daṣọ ọ̀rọ̀ mi yóò ṣerú ẹ̀ fẹ́ mi náà àmọ́ nǹkan kan tí mo fẹ́ kó mọ̀ ni pé ibi tí Táyé ti yan rí ibẹ̀ kọ́ ni Kẹ́hìndé ti yan ọmọ tó kọ́ṣẹ́ tí ó fi ní rárí Ọlọ́run ti kọ́ èyí tí ó sì kàwé tí ó fi ní rárí Ọlọ́run ti kọ́ pé ibi tọ́mọ tiẹ̀ ó ti yàn náà mo gbàgbọ́ pé ìwé tí tó sìn kà yóò fi rí iṣẹ́ alálùbáríkà ó sì fi ṣe fẹ́mi náà jẹ. Èmi gbọ́ ti ọ̀rẹ́ mi o àmọ́ o ọ̀nà kan ò mú o kéèyàn má dúró lórí iṣẹ́ kan léyìí tá a wà nù rẹ̀ yìí. Ọ̀dà mo ti gbọ́ bó o ní tọwọ́ rẹ̀ owó tó wà lọ́wọ́ ẹ̀ mo fẹ́ lò. Ó ti lè sọ èmi náà ń bẹ lọ́kàn mi àmọ́ bí gbogbo nǹkan ṣe rí ni dákun ọ̀rẹ́ mi mo bí ọ́ ń sáré rẹ̀ láìpẹ́ tí ń ṣàjọ dákun ọmọ mi ń gbàgbọ́ kọ́ bá wa tètè pèsè iṣẹ́ dáadáa fún Olúwa tó sìn torí rẹ̀ náà mo ṣe jẹ́ gbèsè owó sàn ọkùnrin mi. Àgbàdì mọ̀ ọ̀dọ̀ láàmú torí owó mo dẹ̀ ti ní ìdí owó yẹn mo ṣe béèrè àmọ́ kò sí kàtà àtẹ́gbẹ́ sí. Bí mo bá wọlé ń bẹ̀. Olúwa tó sì tèmi náà yóò rà bẹ́ẹ̀ fún mi. Ọlọ́run ṣe owó mi ò kì í rà torí pé kí ni ogún ojú mi owó mi dà. Ẹ dákun ẹ ṣàánú mi ẹ wo ni ò tí ì yé. Látijọ́ wo. Ẹ má bínú ẹ dákun. Látòṣù mélòó. Ó yá ẹ dákun ìfẹ́ mọ̀ ká o owó mi ló fẹ́ gbà lé ní. Kí ló dé tẹkùn wọn so. Kí ló di ẹ̀dẹ̀ díẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan àǹtí. Onígbèsè burúkú yìí ṣe ló jẹ mí lówó ó gbàtà lákòókò mi sọ̀rọ̀ ó gbẹ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta mi ò rí mọ́ ẹ dákun o ṣé tó yí gbogbo kọ́sítọ́mà bá rí bẹ́ẹ̀ ṣé mo lè ṣe ṣọ́ọ̀pù mọ́ ṣe rí lónìí ọjọ́ tí bá ti tójú bá rí mi báyìí ibi ń wọlé lónìí báyìí kò ní lọ. Èló gangan ló jẹ yín 500 naira ni. Ó ti tọ́. Ẹ rí onígbèsè òṣì. Ẹgbà mi lé ní. Á dé ṣọ́ọ̀pù mi mọ́ o. Ṣó ráyè lóde tó fẹ́ mọ̀ bá wa lójú jẹ́ káàkiri. Ẹ má bínú nítorí ní ká rí òun. 500 naira. Ìgbà tẹ́bi ń pa mo ní kí n lọ gba àwìn káàwìn lọ́dọ̀ wọn
di ọ̀tún la pín fún wa lówó. tẹ́bí bá ń pẹ́ wá bá mi àmọ̀ pé tó dé ni ó ti kàwé ó tí ì ríṣẹ́ ni kò wá tó kó máa gba nǹkan kéékèèké kó fún máa bàyàn ló ti jú jẹ́ káàkiri tí wọ́n bá fẹ́ jẹ gbèsè ìyẹn máa ń jẹ gbèsè gidi kì í ṣe bí 500 200 ìyẹn àmọ́ jẹ káàkiri àdúgbò. ibo ló wà ń lọ àbúrò. mo fẹ́ dé sí òkè bẹ́ẹ̀ kí n rọ́lẹ̀ mi kan bẹ̀ mí. ó dà mí náà fẹ́ràn rẹ̀ ni mo ṣe pàdé yín ní títì tó wá fi ẹsẹ̀ sí níta gbangba jẹ́ kájọ mọ́ nọ sẹ̀ lọ síbẹ̀. má ṣe bẹ́ẹ̀ mọ́ o ó dá o má ṣe bẹ́ẹ̀ mọ́. ọ̀rọ̀ náà mú gbọ́dọ̀ sáré. yàrá mọ ẹdọ ẹ mọ kújọ mẹ́ta ẹ lẹ bínú sẹni lóbi yàn yàrá mọ ẹ lẹ kújọ mẹ́ta àwọn ọmọ ńkọ́ àlàáfíà àlàáfíà sẹẹri ọ̀rọ̀ pàtàkì kan ni máa bá yín mo á rò pé inú mi ti ń dùn pé kọlọ́n ṣàjẹ́ ń bá yín kọlọ́n ṣàjẹ́ ń bá yín torí ọ̀rọ̀ yín ṣáà ń já mi ní fún báyìí ni ń já mi ní fún jẹ ni ọ̀rọ̀ lórí ọ̀rẹ́ yín ìyá tó sìn ni àtọmọ rẹ̀ tó sìn sẹ́ẹ̀ bá ìyá tó sìn sọ̀rọ̀ lórí ọmọ rẹ̀ tó sìn sẹ́yìn bá sọ̀rọ̀. ọmọ sọ̀rọ̀ ọmọ bá sọ̀rọ̀. ṣé ẹ rí nítorí pé ọmọ graduate bó à ń fẹsẹ̀ gbálẹ̀ kiri ìwà ló ń wáṣẹ́ kí ìwà ni òǹdó sàbókè dání university graduate university mo ní ṣe university lọ́ọ́ jẹ ni ẹ̀yin ò lè advice ẹ̀ wípé kọ́ lọ kọ́ṣẹ́ bílù ìṣèrí ọlọ́ọ̀bá mi ń gbọ́ bílù ìṣèrí èèyàn mọ́ tó ń mú sẹ́mi ìmọ̀ra wọn ara wọn tó ń ṣiṣẹ́ méjì iṣẹ́ káfíńtà ń bẹ bíríkìlà ń bẹ bí ọba lè gun iye òkè torí káfíńtà ó lè ṣe bíríkìlà tí ó máa tó búlọ́ọ̀kù ó lè máa tẹ̀lé àwọn bíríkìlà tó náà máa ṣe bírísókè oríṣiríṣi sí àwọn ọ̀dọ́ wa àwọn kan ní à ń soná àwọn kan ní à ń gòpò mẹkáníìkì ń bẹ bàbá bá sì pé mọ́tò orí ló ń mọ́lẹ̀ tó lóun ò lè ṣe mẹkáníìkì yóò máa kun mọ́tò oríṣiríṣi ẹ máa bá a sọ̀rọ̀. mo máa bá a sọ̀rọ̀ ẹ wò ẹ ṣe Ọlọ́run jẹ́ pẹ́ fún wa mo máa bá a sọ̀rọ̀ lórí tẹ́ ẹ sọ yìí èmi gan àìmọye ìgbà ni mo ti sọ fún pé kó yẹ kọ́ ọmọ yìí lọ kọ́ṣẹ́ lóòótọ́ torí àwọn ìjọba wa gan táwọn ọmọ fẹ́ dàbí wọn tán láwọn náà fẹ́ wọṣọ kọ́pà àwọn fẹ́ ṣe gbá yìí wọ́n ń sọ fún wa lójoojúmọ́ yìí pé kájẹ́ kán kọ́ sí ọwọ́ mo ti kékeré mo ti sọ fún kò gbọ́ ní bàbá. kò gbọ́ ẹ wá sọ fún kò gbọ́ torí àwa tá a jẹ́ bàbá ládùúgbò ní ìsìn àwa ti dá sí ẹ jẹ́ ojú ọgbọ́ because èmi ọ̀fẹ́ kẹ́hìn kan máa rìnrìn ìyà kiri ládùúgbò yìí àwa ni àwa láàrin kálù gbogbo aláǹlọ́dọ̀ assistance ti mà báwa àárín kálù ni so ti yé yín ẹ sọ fún. mo ti bá a sọ mo ti bá a sọ ẹ ṣeun adúpẹ́ ẹ lẹ bàbá ẹ wá nítorí bá mi sọ èèyàn mélòó lẹ ti sọ fún ládùúgbò. ọyọ jẹ́rìí mi èmi ẹyẹ ẹ̀bàkà mo ti rò fáwọn èèyàn pọ̀ torí ń bí mi inú gan kọ́mọ máa rìn káàkiri náà dáadáa èèyàn pọ̀ tí mo ti rìn mo wá rí i pé ìwọ náà tó ní sẹ́ńsígù wípé o ti ẹ̀tún súnmọ́ ìyá tó sì mo fi ní kí n wá sọ fún wa. mi mọ̀ pé bí ó ṣe rí inú torí Sálíù ẹlẹ́nu gbọ́rọ̀ nìyí ẹ wá gbọ́ o sẹ́yìn lẹ́yìn ètò ẹ wá sọ fún mi yìí tí n bá tún gbọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ mi àtọmọ rẹ̀ lẹ́nu yín ládùúgbò tàbí tí mo gbọ́ tẹ̀ ń sọ fún yàn bàbá ẹ dáràn. báka yín kẹ bá dọ́dọ̀ mi níbi kẹ rojọ́ ẹ má rojọ́ kí mọ́ ẹjọ́ mo bá. ọwọ́ àmọ́ tó ṣẹlẹ̀ sí ọbẹ̀ dọ́dọ̀ ìyá àbíjì bẹ́ẹ̀ kò dẹ̀ sówó ọkọ̀ tí mo fẹ́ fi gun ọ̀kadà màá mọ̀ pé ọmọlúwàbí yẹn ni o èyí ò lè sọ̀rọ̀ gidi fún ọ tó o bá gbọ́ tán báyìí o tún fowó fún inú ilé mọ́ bọ́ mo mọ̀ pé o fún ńlá mọ́làjẹ́ tàbí kó o fún mi ní búrẹ́dì àtẹ̀wà àwa bọ́ nínú ilé fún lówó ọkọ̀ fún ìwọ ọkọ̀ dé ibẹ̀ torí ó jìnnà pọ̀. ẹ wá gbé ni so mo rán yín sẹ́ mo rán yín ní ẹ̀ẹ́dẹ́jú òfò ní òrùn tẹ́ ń lọ káàkiri kí wọ́n á gbé ẹ wá gbé ni ẹ sì sẹ́yìn sẹ́wọ́ sí ń lọ. yàrá ma ee sẹ́yìn àbáwọn mo lè wọnú ilé lọ mọ́wọ́ yín o bẹ́ẹ̀ bá sì wọnú owó ló gbé lò ó ti lórí sẹ́wà orí. Deborah mo ti wọ́ délé tẹ̀mẹ́ta mo ti béèrè ńlé pé bóyá o jáde ni bóyá o travel ni wọ́n lò sí ńlé. kí ló ń béèrè mi fún kí ló ṣẹlẹ̀. bísí pé nǹkan kan ṣẹlẹ̀ ni pé mo ṣe nífẹ̀ẹ́ pé kí n béèrè kí n màláfíà rẹ as fiancé mi as àfẹ́sọ́nà mi náà. èmi ṣe fọ́ fún ẹ tẹ́lẹ̀ mi ò nífẹ̀ẹ́ crayfish kan tí ò sówó ń bẹ̀ mo ti move on pẹ̀lú life me I told you to move on.
ní sùúrù mo rò pọ́rọ̀ tó ń sọ́njọ́ yìí òun ṣàwàdà pé child play ni child play mo pé mi mọ̀ pé ọ̀rọ̀ tó serious tó báyẹn ni Deborah ọmọ sí báyìí náà. mi ò ṣe mọ́ move on pẹ̀lú láìvẹ́. Deborah calm down náà ó ní láti ṣe báyìí náà ó ní láti ṣe báyìí Deborah náà ó ní láti yẹ̀wò àtijọ́ wà for some years now kóró níbi àtijọ́ ń bá a bọ̀ now. Calm down now. For your information I'm getting married soon so introduction mi next month ni. Yes introduction mi next month tó bá rẹ́ni tí mo fẹ́ ẹni yẹn lọ́wọ́. tó yẹ pé tí wọ́n gan bá rí owó wàá fọ́ so má disturb láìvẹ́ mọ́ lórí mi àbí pé kìíní kọ just move on. Deborah. àná Deborah. oh. wọ́n ti Deborah sọ ní dàda yìí wọ́n á já mi sí gbogbo wọ́n á já mi sí tó wà ní. Olúwa tó sì ta àti dáyà já mi mo ní káṣọ síta kí n fọ́ ni. tó ṣẹlẹ̀ ni pé ibi interview ti mọ̀ lólónìí wọ́n sọ fún mi pé kí n resume sí ibi iṣẹ́ yẹn láàárọ̀ Monday. irọ́ ni bẹ́ẹ̀ni irọ́ ni kò sí rọ́ńbẹ́ o. Elédùà mo dúpẹ́ èmi ló ṣèyí fún. Ọlọ́run ni. èmi ló abọ́ǹtọ̀ mi ni. ẹ̀rọ ìtọ́kọ̀ lẹ́tà àwọn ẹni wà ní. lẹ́tà àwọn ẹni. Ẹlẹ́dàá mi mo dúpẹ́. Olúwa tó sìn Ọlọ́run mọ̀ ṣe o àṣàpẹ́ kó tó jẹun ò ní jẹ́ bàjẹ́ àṣẹpẹ́ mi náà ó jẹun tó dùn ṣé wàá níṣẹ́ tó rí àṣẹ lówó lọ́wọ́ àṣẹ kọ́lé mọ́lẹ̀ àṣẹ ralẹ̀ mọ́lẹ̀ àṣẹ lọ́dún òyìnbó ni o èmi náà wà tẹ́sẹ̀ báyìí wà jẹun rẹ pẹ́pẹ́pẹ́ sórí mo fẹ́ fọṣọ tẹ́lẹ̀ ni àmọ́ fọṣọ mọ́ báyìí ìwọ̀n bá ń tí ń bẹ́nu lé jàgbọ̀ wọlé ká lọ fi jẹun. Nàìjíríà ọ̀dà kéèyàn níjọ tí ọmọ àbí gbádùn téèyàn bá ń ro ọ̀rọ̀ ilé ayé yìí àti bí ìlú ìṣerí pé ìlú nǹkan ọ̀rọ̀ gbọ́ téèyàn máa gbádùn ilé ayé ẹ̀ tó sì mọ̀ rè tó sì. bàbá ẹ mọ̀ kújọ́ mẹ́ta àkúlù yìí. àbí tó sì kí mọ̀ ń wò yìí. ta ló mú gbogbo kíní. èmi náà ni bẹ́ẹ̀ mi ṣe máa fi ṣe gbádùn ayé lọ́ọ̀tọ́ ni kìmí nu. bàbá àgbà ẹ máa ṣọ́ra fún jẹ̀díjẹ̀dí pẹ̀lú àwọn kan tẹ́ ẹ mú yìí tẹ́ bá mú jù jẹ̀díjẹ̀dí ó mú jẹ̀díjẹ̀dí tí ó mú yóò kọjá là. níbo de tán lọ bẹ́ẹ̀ mi ṣe fi gbádùn nù ọmọ pọ̀ yẹ kéèyàn lásìkò gbádùn. mo wá wò pé ebi wọ ni mò ń wò ń jó ní tọwọ́ white lace tó funfun tó dà báyìí. Ọlọ́run ṣe wù ó dàbí pé o ti ríṣẹ́ torí ìyàtọ̀ ti bọ̀ àdúró ní bóòlù ṣe ná torí mo rí pé o ti yàtọ̀. ibi tẹ́ lọ ń jìnnà kò sì jìnnà pọ̀ ìfìlẹsì rẹ̀ Ọlọ́run bá mi sí torí èèyàn kọ́ ni má bá yàn sí Ọlọ́run ní bá yàn sí Ọlọ́run ní díyàn júyàn ládé kì í ṣe yàn. èyí kú wa ń gbà náà pé ká lọ kọ́ṣẹ́ ọwọ́ ká lọ mọ gbẹ́sọ̀ kàwé ká lọ mọ iṣẹ́ mi sọ pé tàbí ká lọ mọ bá wọn ṣe dẹ́kìn ní ìsìn Ọlọ́run ti wá sí ìyanu ní ìsìn àwa náà ti wà níbi iṣẹ́ Ọlọ́run ti gbé àti ibi iṣẹ́ tó dáa ọ̀rọ̀ tẹ́ sọ sí àjọ náà ẹ̀fìn Ọlọ́run létí ni Ọlọ́run ti wá sí tán. mo fi Ọlọ́run létí ni a jẹ́ pé màláìka lèmi náà nù màláìka sàbíkú ní èyí máa jẹ́ látọ̀ lèmi ó pé díẹ̀ nígbà mo fi Ọlọ́run létí pátí ń bá sọ̀rọ̀ sí ọ́ngbà náà Ọlọ́run ní tètè sì rántí rẹ pé kó tètè ríṣẹ́ inú mi wàá dùnkò ríṣẹ́ yọ̀ọ̀dà fún ọ iṣẹ́ òwà ní bọ́lọ̀ ọkọ̀ ọba adába kò ní sọ lẹ́sẹ̀ ọmọ àlọ́rí ọmọ bọ̀ ọmọ ará ànúgbà wo téèyàn bá wá ṣàdúrà báyìí èmi ẹsẹ Jésù èmi ẹsẹ ànàbì tí wọ́n pè àwọn ò ní ìdí owó sórí èmi ní ìdí owó kọ́ bá pò ó fún babalówó ẹni pẹ́sà àní kó fún babalówó ẹni pẹ́sà sétí rẹ̀ di fún babalówó kọ́ bá pò ebo ti ń dá fún ọ ní ìsìn àwa mọ̀láìkà tọ́lọ́run lò pé tọ́lọ́run fi rántí rẹ̀ sí dáadáa nígbà ó sì ń yọ bó ṣe ń yọ náà ó jẹ́ kó yọ sí. ọ̀dà sẹ́rí yíyọ mi tó ti yọ fún ìdá tí mo yìí ó ti dá ó ti perfect. ṣé wọ́n lọ wá rà fún mi. ọjọ́ kan ló yọ fún yìí sẹ́ni tó jọ yìí
ẹ máa mú mọ́ra bí gorí pípa bẹ́ẹ̀ ẹ máa mú bẹ́ẹ̀ lọ. ṣé báyìí náà ẹ ti sọ̀rọ̀ sí mi ìgbà tẹ̀yìn náà rí ẹ máa mú mọ́ra bí gorí pípa. ẹ máa mú bẹ́ẹ̀. báyìí orí ẹ̀ burú àwa tá a jẹ́ mọ̀láìka sí ọ a tún lè bọ́lọ̀ sọ̀rọ̀ pé kọ́lọ̀ tún gbé kó tún fa ìfàsẹ́yìn wá ẹnu wa ẹni ẹnu àṣẹ lẹ́nu wa orí ẹ̀ burú àwa ayọ̀sẹ̀ kókó tiẹ̀ fún wa ní nǹkan kátó blood tonic tèmi lélẹ́ orí ẹ̀ burú jọ yín lọ ọkọ yín dùgbò yín kọ ọmọlé yín jẹ́ mbẹ́ àwa láì àfi tí ẹ bá sẹ̀mí sàbíkó lóko bẹ́ẹ̀ wò ní jẹ́ mbẹ́ tí mo máa gbà. tó ṣe ọ ṣe orí rẹ sórí Yorùbá bọ̀ wọ́n ní torí afọ́jú olùjọ́ ṣe ń kù ṣe bọ́dí bọ́jọ́ ṣe ń kù àpẹẹrẹ sórí gbogbo tọ́lọ́ ń dá láyé ó fi ṣàpẹẹrẹ sínú ayé wa ni torí afọ́jú lòjọ́ ṣe máa kù torí adití lòjọ́ fi máa sú sórí gbogbo nǹkan láyé yìí ó ní àkókò ó rí pé gbà kan la wà nínú ẹ̀rùn tí kálukú sọ pé ooru ipọ́ àsìkò kan àtúntì wà ní òjò báyìí bọ́lá wọn ṣe dànù ìgbà kan oníwọ́ náà wà nígbà tí kò sí nǹkan kan tí mò ń sọ fún ọ pé tó sì ò gbọ́dọ̀ kanjú ṣùgbọ́n kó o sáré kó o mọ̀ bá wáyé asán o ti wá sáré ní ìsìn ìwọ wo ọkọ̀ tó rà fún mi àwọn èèyàn sì máa ń torí rẹ̀ wọ́n máa ń ṣàṣìmí pé níbo ni bàbá yìí ti rí irú ọkọ̀ gbòlùbà yìí. èyí tí ò wáyé wọn ni pé àṣeélẹ̀ làbò àbá níta ẹ̀bùn wàá bá tẹ padà wàá jìrì rẹ̀ ní. ìyẹn ni wọ́n ń pè ní pé àṣeélẹ̀ joṣólẹ̀ lọ kò tètè yé mi tẹ́lẹ̀ orí tiẹ̀ ni mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọwọ́ ara mi náà mo fi gbẹ̀tọ́ ara mi Ọlọ́run ò ṣe mí lẹ́ni tí wọ́n sọ pé bàbá ó ti wà ní kótó ẹ bá wa fi àdúrà ránṣẹ́ sí o kí ó má jẹ́ nígbà tí wọ́n bá sọ pé má jẹ́ ọ̀pọ̀lọ́ má jẹ́ ọ̀kùnrùn ní tó bá ń jẹ lọ́rùn ni kò bá wọn jẹ ṣé àwọn ọmọ nǹkan tí wọ́n ń jẹ ṣé wọ́n ń jẹ ṣàwámà lọ́rùn ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọn ò ka àwa kún ẹni tí ó wà ní kótó ṣé wàá rí kò tí tán ló ṣe bí àwọn fáǹsì pàṣọ yìí ogun trainers lórí àǹkárá àpẹẹrẹ pé Ọlọ́run ti dé pátápátá nìyẹn Ọlọ́run ti dé ní ayé sórí mọ̀sí mi ìgbìyànjú o wọ́n mọ̀ pé láìpẹ́ láì jìnnà ó mú mi rè mọ́ríkà èmi náà mọ́ríkà tí lọ ní sa àwọn òyìnbó tí bàbá òtọ̀ ṣeré sí òyìnbó. ẹ fọkàn balẹ̀ wọ́n ṣe transfer kan sí ńlá ní iṣẹ́ ti rí yẹn náà. ìyìn tí ì rí o èlò ló wà ń bẹ. ayẹyẹ mi kàn sí just 200,000 ayé mi padà ta mo fẹ́ wí tí orí tí ní èèyàn bá ti dùn ládùn pé ìpele yẹn wọ́n gbéra rẹ̀ ṣẹ́ yìí mọ̀ kó 200,000 tó lè wọnú àkáǹtì wọ́n gbé ìyá àyàbọ̀ ti ń ta ògógóró ní junction ó gbé ní ọwọ́ mi. sórí ìtàn tó gbọ́ rí ń sọ fún ọlọ́sàn yìí sórí bàbá tó bí mi lọ́mọ ológogoro ni bàbá mi mu ògógóró wọ 85 years kíkú tó pa kí àwọn àjẹ́ ìdílé wa tó pa tó wá nígbà tí bàbá mi fẹ́ kú èmi ló fi ògógóró lé lọ́wọ́ èmi ló sì fi lọ́mọ lọ́wọ́ ni torí ògógóró gbọ́dọ̀ dìran nínú ìdílé wa ṣó ti yí ọba kò sí wàhálà ẹ̀jẹ̀ pọ́nlẹ̀ṣẹ̀ là. kọ́lá yẹn bá ọ̀rẹ́ mi sí mọ̀ wá lọ. ọ̀dà bá mi bluetooth I say you are not a good friend. mo rò pé èèyàn gidi ni ọ. èmi ìwà sẹ́yìn ṣe non living things ni mí. sẹ́yìn gidi nítorí jẹ́ sọ báyìí fún ọ ni pé tó sì ìgbà tí ń fẹsẹ̀ rìn kí tó ló ń jáde òru àwa la advice ẹ̀ tẹ̀ make gbọ́ wá make ẹ̀ tán kò rí nàrà wa mọ́ ọ wà fún ọ lówó oníkọ̀ọ́ra mọ́tò kọ́ ọ máa fi ṣiṣẹ́ oríṣiríṣi ó fún ọ lówó pé kó fúrọ̀ ẹ bá àwọn tá àgbà mọ́ràn sófà wà nílùú ẹ̀. Ṣàbíkó o gbọ́ bí àwọn elégbè Saheed Òṣùpá o gbọ́ wọ́n ṣe mọ́ sọ tó máa wà lórí stage wọ́n sọ pé gbà fún ẹni tó lọ́ máa gbà fún ẹ gbà fún mi o àsìkò tèmi ló dé yìí o Ọlọ́run ló gbà fún èmi Ọlọ́run ló fún mi ṣe ẹni tí ò bá gbà fún mi kò gbà fún Ọlọ́run. àsìkò ìyanu tó bá fẹ́ kásìkò kó lọ síwájú dáadáa kó ní long time lórí ẹ̀ ní kó fà wá nílà mẹ́wàá. Ṣàbíkó má bínú orí o Ṣàbíkó má bínú orí o ó ti dé nìyẹn o tí ó rí bó ṣe wà yìí mo rù ọ́ pin o lè sóríire látara tó sìn. èmi. téèyàn bá ti lówó láyé téèyàn bá ti sóríire gbogbo yín náà lẹ́mọ̀ sọ wípé fámìlì yìí ni ìgbà tó ọmọ yìí ń sáré kiri tó ń sáré bíi pijó sọ pé ẹ mọ àwa tí àwa ya olùdámọ̀ràn rẹ̀ táwa ń ṣe kíni táwa ń ṣe olùdámọ̀ràn fún ayé. Ọlọ́run advice ẹ̀ rí. ibo ló ṣe advice ẹ̀. Ọlọ́run bá tí wọ́n gán advice ara rẹ̀. bọ́lá ti ń fẹsẹ̀ gbálẹ̀ kiri
tá a ronú wípé bọ́ọ̀ bá rí ṣèṣe lọ sàwọn kan báyìí lọ sàwọn kan báyìí ṣé wọ́n wà bẹ́ẹ̀ gbà náà. Ṣàbíkó fún mi ní ìdá mẹ́wàá. Ṣàbíkó kò sí ìdá mẹ́wàá ń bí. kò sí. móró ló wà lẹ̀ só jẹ móró. èmi àti ẹ̀kọ́. ó jẹ móró tútù. èmi ò jẹ móró. kí baba ó jẹ móró kí ó keep short. èmi dọ́là lèmi fẹ́ jẹ. dọ́là kọ ìwọ dọ́là. ṣé ìwọ ọmọ ibi tí wọ́n ti ń ṣe dọ́là ni. Ṣàbíkó jẹ dọ́là ọlọ́ọ̀bà mi gbọ́ fún mi ní ìdá mẹ́wàá. ṣé èmi wá jẹ́ bíi pásítọ̀. fún mi ní ìdá mẹ́wàá wo mi máa gbọ́ mi tí a bá lọ ṣọ́ọ̀ṣì yọ san ìdá mẹ́wàá tí a bá lọ mọ́ṣáláṣí yọ san fi sabilillah so ti yọ ní ìsìn èmi mo advice tó sì tó fi méèkì mo fẹ́ gbàdá mẹ́wàá lọ́wọ́ gbogbo owó tí fún ẹ̀yìn lọ́yẹ̀ kọ́ máa fún. olórí ibú olórí òṣì jẹ́ kí n sọ fún ọ kò sí ìdá mẹ́wàá kankan lẹ̀ móró ló wà lẹ̀ só jẹ móró. móró ìyàwó ni. kò jẹ móró tútù sí ayé ẹ. jẹ́ kí n sọ fún ọ jẹ́ kí n sọ fún ọ èmi àti àjọṣe nínú the same calibre ẹsẹ̀ ni wọ́n fi ń rìn mọ́tò wo ọkọ̀ nu. mọ́tò tèmi náà fẹ́ dé wọ́n lọ́ọ̀ bá mi gbọ́ mọ́tò tèmi náà fẹ́ dé akànníkà jẹ́ ń bẹ̀ lọ́dún ẹ̀. ẹni tó lówó èròjú àlá tó ń dùn. wàhálà mi lálà. tẹpá mọ́ṣẹ́ ọwọ́ rẹ. omi tó wá fẹ́ kí mọ́tò wọn pẹ́ lọ rẹ tó fẹ́ kí gbogbo nǹkan tí ń ṣe kó pẹ́ lọ rẹ àbí kó fún àwo òsàlẹ̀. òsàwó òsàlẹ̀. ṣé òsàlẹ̀ wọ òsàlẹ̀ mi. ṣé rí ẹni tọ́lọ́run bá ti gbé débẹ̀ tọ́lọ́run ti gbé kọ́ rẹ̀ ó yẹ kẹ́ ẹ máa gbà fún ni ọlọ́run ti gbé kọ́ tiwa ó yẹ kẹ́ ẹ gbà fún wa ni o ṣé o rí bó o ṣe dá mi dúró yẹn ọ̀tọ̀ nìkan tí mo ṣe bóyá o fẹ́ sọ ló jẹ́ kí n dúró. èyí tí mo fẹ́ sọ nù. mo ṣe bóyá o fẹ́ sọ pé o fẹ́ wá máa ṣe mutó bọ́ọ̀ fún mi ó wà máa mi fọ mọ́tò àbí kó o ṣe dírẹ́bà fún bàbá. wo mọ́tò tèmi náà fẹ́ dé. ìwọ ọlọ́ọ̀bà mi ń tàbí kó mo rò ọ́ pin. wọ́n ọkàn romi pé ni ó rí láìpẹ́ láì jìnnà nígbà tí tówó mi bá dé pẹ́rẹ́ èmi náà mọ̀ ṣe bí àdàfídò ni ọlọ́ọ̀bà mi gbọ́ ṣẹ́jú yín ni ó ṣe nígbà tí mọ́tò bá dé báyìí tí wọ́n wá ń fẹ́ lọ báyìí Amẹ́ríkà London Germany wàláì ó rí